Torí ọ̀bọ̀rin la ṣe débí. Bàbá tèmi Mr. Afọkọ̀sí Akanni. Oríire lọ́jọ́ bí láyé o. Oríire lọ́jọ́ bí láyé o. Ọjọ́ yẹn ló dàbí àná ọjọ́ tán bọ́ba. Ọjọ́ yẹn ló dàbí àná ọjọ́ tán bọ́ba. Ọ̀pọ̀ la bí lọ́jọ́ yẹn tó kú o. Ọ̀pọ̀ la bí lọ́jọ́ yẹn tó kú o. Ọ̀pọ̀ ni òdó láyé gbàsúná o. Ọ̀pọ̀ ni òdó láyé gbàsúná o. Ọ̀pọ̀ ni òlọ́dún kan láyé o. Ọ̀pọ̀ ni òlọ́dún kan. Ọjọ́ bí a fi ń dúpẹ́ oore ní fọlọ́hún. Adúndúpẹ́ oore ní. Ọba orin ọlọ́jọ́ bí many happy returns. Congratulations, ìgbà ọdún kan fún ẹ ó máa dúró fọdún kan. Ọlọ́jọ́ bí many happy returns. Congratulations, ìgbà ọdún kan fún ẹ ó máa dúró fọdún kan. Bàbá olùgbàyè Wàsíù. Tí n bá ní mo rí ẹgbà pé mo rí. Sẹ́tìmọ̀ pálákọ̀ ní ìrìdì wa nu òkè kọ́sá. Mo dé rí àlàjì ohun ojú mi rí ń bẹ̀ yẹn lásán. Kò ṣeé sọ tán pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Àfi kó ká lọ síbẹ̀ kó wá wo bí ayé pín sí. Àwọn bọ̀bọ̀ pẹ́ láwọn bèbí. Wọ́n ń jayé níbẹ̀ bí ayé paradise ni. Local life foreign rí àlàjì mà ní tiwa. Gbogbo àwọn ọmọ borin Òṣùpá. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún gbogbo Àkànní ọmọ lẹ́lẹ́wá. Aṣojú Olúfimọ́. Ló mú mi fẹ́ sọ̀tàn kan ẹ lísìn dáadáa. Ìtàn tí mo rò lórí ọ̀rọ̀ yìí. Ìfẹ́ àti ìrẹ́pọ̀ wọn tẹ̀lú kan tó ń gbà kan. Tọ́nà jẹ́ tọkọtaya náà fi bí ìṣọ̀kan. Lẹ́yìn ọdún díẹ̀ tìlú yìí ti wá ń gbòòrò. Ó ti wá gbòòrò débì kan fẹ́ nìkan jọba. Ìfẹ́ àti ìrẹ́pọ̀ wọn tẹ̀lú kan tó ń gbà kan. Tọ́nà jẹ́ tọkọtaya náà fi bí ìṣọ̀kan. Lẹ́yìn ọdún díẹ̀ tìlú yìí ti wá ń gbòòrò. Ó ti wá ń gbòòrò débì kan fẹ́ nìkan jọba. Alájèjì rẹ̀ orí omi. Lọ́jọ́ tí mo lọ sí Mecca. Tí mo dé South Africa night 2018. Àwọn náà wá ṣeré o. Alájì Akanni Mr. Afọkọ̀sí Akanni ọmọ. Yá nínú ìlú ọ̀hún gbogbo Olúfimọ́. Àìgbà fúnra bá wá jọba níbẹ̀ o. Ìgbéraga wá dá lásẹ̀ nínú ìlú. Pẹ̀lú àfojúdi wọn wá dá ìlú rú. Tìlú fi wá dàrú tán fi wá tú ìlú ká. Àní nínú ìlú ọ̀hún o. Àìgbà fúnra bá wá jọba níbẹ̀ o. Ìgbéraga wá dá lásẹ̀ nínú ìlú. Pẹ̀lú àfojúdi wọn wá dá ìlú rú. Tìlú fi wá dàrú tán fi wá tú ìlú ká. Ṣé màá pẹ́ òní ìlú o? Olórí ọmọ ọba kò ní jẹ́ ó tú. Ìrẹ́pọ̀ bá wọ́n náà láti tó ìlú. Ìgbà tó gbìmọ̀ràn lórí ọ̀rọ̀ yìí. Wọ́n nífẹ̀ẹ́ inú ó yẹ ká mú kúrò. Èmi ò ní gbà ìwọ ò ní gbà o. Ta ló lè parẹ́ ìṣọ̀kan yìí náà? Alọ́mọ bíi tí ìṣọ̀kan wà ìfẹ́ ti sàárẹ̀ ni. Ó sì tún fọ́ lójú kò lè rí náà débẹ̀ o. Ọ̀ràn wo wà la fẹ́ tọ̀ tàbí wà ìṣọ̀kan rí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan olùgbàyè Akanni Mr. Focus mo mọ ibi tí ìṣọ̀kan wà ṣùgbọ́n kò pọ́sibú fèmí nìkan ẹnìkan ò lè ṣọ̀kan àfi ká wá ìrẹ́pọ̀ o ká sì tọ́jú ìfẹ́ kí fi ọkàn wa máa ṣàìsàn
ó dá mi lójú tá a bá fi ìfẹ́ lò ó takọ̀yìn sí gbéraga pẹ̀lú àfojúdi láti ní ìrẹ́pọ̀ yìí sọ̀kan padà wájọba. Yé dídá tọ́lọ́hún dá wa dọ́gba máa kọ́ tàbí bó ti ṣẹ̀dá ni pé ká ò dọ́gba ká máa ga jura wa lọ. Dídá tọ́lọ́hún dá wa dọ́gba máa kọ́ tàbí bó ti ṣẹ̀dá ni pé ká ò dọ́gba ká máa ga jura wa lọ. Olùgbàyè bàbá ariwo kọ́ aláṣẹrí entertainment aláṣẹrí entertainment owó ọkọ̀ Yétúndé o yé mo ti rí promoter nílé ayé rí entertainment tí ẹ sọ wọn o nípa kágbó lórí ìjáde alùbáríkà tó pọ̀ ọwọ́ àkófí fún ẹ ẹyẹ bí ọ̀kìn o mo lè sọ wọn ní nùgbò. Rí entertainment mo ní pé náwó wọn yàtọ̀ sọ́ọ̀mà ọ̀hún lánú ọlọ́run fi jìnnà sọ́ọ̀mà ọ̀hún àmọ́ náwó fi gbàkẹ́ ọlọ́run ní lọ́pọ̀ náwó wọn yàtọ̀ sọ́ọ̀mà ọ̀hún lánú ọlọ́run fi jìnnà sọ́ọ̀mà ọ̀hún àmọ́ náwó fi gbàkẹ́ ọlọ́run ní lọ́pọ̀ aṣojú ẹni bá ṣe èèyàn ẹ jẹ́ ká kí gbó ṣe nǹkan torọ́pọ̀ la fi fún tí òun yàn wọ́n yà òun ni wọ́n níta ló bá mi sì sí owó mi tó fẹ́ bá mi ná ọ ò mọ̀ pàgbára kan ọlọ́run ló ń pè náwó wọn yàtọ̀ lánàá ọlọ́run fi jìnnà sọ́mà ọ̀hún ọmọ náwó fi kàkẹ́ ọlọ́run ní lọ́pọ̀ gbogbo àwọn tó lùfìmọ̀ pátápátá kò sí bó ṣe lè mórí kan tó bàbá wa l'Òṣùpá Lord of Music Òṣùpá Saheed Jésù tèmi nìyẹn ọmọ orin Saheed Ànábì tèmi nìyẹn òun ló jíṣẹ́ òótọ́ lọ́rùn òun nígbà tèmi. Mo ń bèrè fálùjọ orin mi ń bèrè fálùjọ kí ló dé. Mi ò kí ń sọ ọmọdé olórin Àkànní ọmọ rere wá bẹ́ẹ̀ bá lu tí ò tẹ́ mi lọ́rùn mi ò ní gbà. Òṣùpá Saheed Jésù tèmi nìyẹn ọmọ orin Saheed Ànábì tèmi nìyẹn òun ló jíṣẹ́ òótọ́ lọ́rùn òun nígbà tèmi. Aṣojú Olúfimọ́ aṣojú Olúfimọ́ bàbá aṣojú Wáyídì ó náwó mi fòkàn ó náwó mi fòkàn bàtà kan ní ẹ́fì ìwé mọ̀ síṣà ó náwó mi fòkàn sọmọdà gbogbo Àkúrẹ́ èèyàn Òṣùpá ṣẹ́dọ̀ fi Saheed ó náwó mi fòkàn ṣèbíra aládìí rẹ ní ma yìyà ró aṣojú ìran lágbèdè ní ma yìyẹ wìrì lágbèdè ìran rẹsọrọsọ ní ma yìí òwú dúdú ma yìí òwú funfun èmi mo ma yìí bàbá mi Òṣùpá Saheed yìí o ẹni bá ní sẹ́ mo jẹ́ nù ọ̀la ẹni ẹ jẹ́ ká bí wọn pé kí ló dé o kà sí nǹkan èwo tìjà ọlọ́run bá ló pọ̀lẹ́ o ẹni ló wà ríra lè yàn kéèyàn tí wọ́n ń pè lé ènìyàn o. tẹ́ ẹ bá bínú tẹ́ ẹ wá gbowó o kàfíà lùfá Òṣùpá ò bínú ẹ nìkan bóyá ènìyàn bínú rẹ wá o mọ̀. Transformer tó tọ́nà ò fún gbogbo olórin àgbáyé pátá kò ní jóná ò kọ́lọ́ májè olè lánàá bàbá Akímù kọ́lọ́ májè ó mọ̀ bàjẹ́ ayé. Òkè Sulet ẹ̀jẹ̀ tí mímí sáfù kọ́ ọ̀jẹ̀ akin ọmọ everywhere mo sì ṣàrẹ́ o àwa náà lè yí o àwa mà lè yí o. A gbọ́dọ̀ mọ́ kọrin bàbá wa àwọn náà kọrin sí wa lẹ́nu àwa náà lè yí o àwa mà lè yí o. Òṣùpá là ń ṣẹ̀yẹ fún ìbọjọ́ yẹn bí àná máa rè o àwa mà lè láàbò onírọ̀ pé ká lè là àwọn sáré pé kò lè dá
àwọn kan sáré pé kó bàjẹ́ o ṣùgbọ́n ọlọ́run ló jù wọ́n lọ yé ọlọ́run ló jù wọ́n lọ adúpẹ́ pé bá tún ní ìdáṣe ti rò kọ́ lórí o bí ká èèyàn ṣe fọkàn sí kọ́ wọn. àdìbá tún ní ìdáṣe ti rò kọ́ lórí o bí ká èèyàn ṣe fọkàn sí kọ́ wọn. olùgbàyè wọn ò mọ̀ pé Ọlọ́run ló ń ṣe tiẹ̀ wọ́n wà ní ọ̀nà ìwúrú lẹ́gbẹ̀ẹ́ gbà wọ́n bínú wọ́n ní bí náà ṣe tiẹ̀ àjọ tán o bójú bàárọ̀ tiẹ̀ àkúdá ṣùgbọ́n Ọlọ́run ló ń tanná ògo yìí kò lè kú òjò bùkún yìí tó rọ̀ yìí kò lè dá yé Ọlọ́run ló ń tanná ògo yìí kò lè kú òjò bùkún yìí tó rọ̀ bójú wí lákùlọ̀ àtúnlọ̀ làárọ̀ gbẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run tó lè wélé gbò ló bá ṣe sí. bójú wí lákùlọ̀ àtúnlọ̀ làárọ̀ gbẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run tó lè wélé gbò ló bá ṣe sí. ẹsẹ̀ tún ṣàdúrà làárọ̀ gbẹ̀dá o ṣùgbọ́n Ọlọ́run ló ní gbígbà àdúrà ẹ̀gàn torí láwùlà kò sọ́gbọ́n kan tẹ́dà tún lè dá wàhálà kú wàtà kò ságbára tẹ́dà àfàṣẹ Ọlọ́run tó ti wà lórí yé quality lójoojúmọ́ lórí wọn fi yàtọ̀ sí wọn.